oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde o lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ àdi gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord Party. Nínú ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat ti sọ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tó gba certificate of return, ó ní oríṣiríṣi àwọn èèyàn tí wá ń fi èrò àti òye tí wọ́n sọwọ́. Kí làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí sọ? Màá mú wá fún yín tí àjọ gbọ́. Ṣùgbọ́n kí n tó mú wá, mo fẹ́ kájọ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé parí. Sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kódà ọmọ ilẹ̀ Yorùbá, àtúndìsọpọ̀ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ gan, tí ó fi orílẹ̀-èdè Ghana ṣe bùgbé, Quadri Hamzat, ó sọ̀rọ̀, ó fi èrò àti ìwòye títí ẹ̀ hàn lórí ipò tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ báyìí, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, àti bí nǹkan ṣe rí. Ó wá bá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ó bá wọn sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó wá sọ tó gbé jáde yìí, àwọn èèyàn wá ti ń fi ojú bá mi wò ó. Ojú wo làwọn èèyàn fi ń wò ó? Yẹ kí n kọ́kọ́ mú fídíò yẹn wá fún yín gan, kájọ wò ó, kájọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Kọ́bẹ̀lẹ́dùmarè kí ó bá wa tún Nàìjíríà ṣe o. Ẹ jẹ́ àjọ wò, ẹ jẹ́ àjọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. President Bọ́lá Ahmed Tinubu, ọ̀rọ̀ wà o. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí because message ni fún president. Èyàn ò ní dàgbà títí kí ó kọjá ẹni téèyàn lè bá wí. A lè má bú wọn, ṣùgbọ́n yẹn ò ní ká má lè bá wọn sọ tọ̀rọ̀. President Bọ́lá Ahmed Tinubu, bí mo ṣe sọ, ọ̀rọ̀ wà o. Ṣé ẹ̀dẹ̀ rí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Nàìjíríà, kò ná yín ní kankan láti share program yìí dáadáa. Torí pé president wa wọ́n ṣe nǹkan tí ò dáa. Ẹ bá wa share fídíò ìkẹjẹ kó lọ viral gan, káwọn náà lè láǹfààní àti fojú rí. Wọ́n ní tí èèyàn bá ń kọrin tó bá dùn tàbí tí ò bá dùn, onítọ̀hún náà fi ti ara rẹ̀ gbọ́. Ẹni tó bá sọ pé nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe nǹkan tó dáa ni, èèyàn burúkú lónítọ̀hún. Ẹ bá wa share fídíò yìí dáadáa. Lóòótọ́ gbogbo àwọn tí ó ń jẹ nínú ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wọ́n máa ń jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó bá ṣẹlẹ̀ tí ò dáa yẹn, wọ́n máa ń jẹ́ ká mọ̀ pé President Bọ́lá Ahmed Tinubu ò mọ̀ nípa ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ fún wa mọ́. President Bọ́lá Ahmed Tinubu, àwọn náà ni àwọn èèyàn ni wọ́n máa hold responsible for anything tó bá ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tá a dẹ̀ fẹ́ sọ yìí kò yọ ìyàwó wọn sílẹ̀, ìyẹn ìyàwó president Senator Olúrẹ̀mí Tinubu. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn báyìí. Voice note kan jáde níbi tí President Bọ́lá Ahmed Tinubu ti sọ pé àwọn máa yáwó lọ insecurity, àwọn pé Peter Obi kó step down kankan yẹn. Ṣé rí voice note yẹn? Ó jẹ́ òótọ́, ó jẹ́ irọ́, ìyẹn kọ́ ni mo ti fẹ́ sọ̀rọ̀ lé lórí. But tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé spokesperson President Bọ́lá Ahmed Tinubu, Báyọ̀ Ọ̀nànúgà, àti gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ President Bọ́lá Ahmed Tinubu, ṣé rí owó máa tán o, ọmọlúàbí ló máa ṣẹ́kù. Tẹ́ bá torí owó tẹ́ ń rí lénìí, tẹ́ kàn fẹnu yín sọ ìsọkúsọ, àbí tẹ́ bá torí owó tẹ́ ń rí lénìí, tẹ́ rí òtítọ́ ọ̀rọ̀ ńlẹ̀ tẹ́ẹ̀dẹ̀ lè sọ, tàbí tẹ́ rí nǹkan tó yẹ kẹ́ ṣe ńlẹ̀ tẹ́ẹ̀dẹ̀ lè ṣe, ó máa fọ́ nìsín tán bá sọ fún pọ́lọ́ wọn àbí ẹ máa rò pé wọ́n fi ń ṣeré ni. Now voice note tí wọ́n sọ pé Very Dark Man gbé jáde yẹn, mo sọ fún yín pé ó jẹ́rọ́, ó jẹ́ òótọ́, ẹ má jẹ́ ká lọ lórí ibẹ̀ yẹn. Ọ̀dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ti debunk ẹ̀ pé AI generated ni wọ́n ti sọ yẹn, but mi ò fẹ́ sọ much nípa yẹn because orí page Very Dark Man wọ́n ní kò sí mbẹ̀ pé fake account ni wọ́n fi upload ẹ̀, but kékeré nìyẹn, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Mr. Báyọ̀ Ọ̀nànúgà wá jáde, wọ́n sáré post àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tó ṣiṣẹ́ fún Tinubu. Wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ arrest Very Dark Man with immediate effect. Wọ́n sọ pé Very Dark Man láti kojú òfin nítorí pé ó gbé fake voice note ti president jáde. Ibi tí mò ń lọ ni pé ṣé ọ̀rọ̀ fake voice note
ó lè ka yín lára. Ọ̀rọ̀ pé wọ́n gbé voice president jáde pé fake dẹ̀ ni, pé very dark man kò dẹ̀ ṣèwádìí kankan lórí ẹ̀ kó tó di pé ó gbé jáde, ó lè ka yín lára Mr. Bayo Onanuga àtọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ṣiṣẹ́ fún Tinubu. Ẹ lè sáré jáde lórí yẹn pé kí very dark man kó tètè fèsì consequences nǹkan tó ṣe. Ẹ lè sáré jáde pé kí very dark man kí wọ́n sáré gbé bóyá máa lọ já sí prison ni nínú ìrọ̀ ọkàn gbogbo yín. Mi ò sọ pé ọ̀rọ̀ voice note yẹn very dark man tiẹ̀ tí ló ń kọ́ ló ń post ẹ̀ náà pé fake account òun tiẹ̀ tí sọ̀kan pa yẹn àtàwọn ẹ̀dẹ̀ ti gbọ́ ọkẹ́ tàbá dẹ̀ gbọ́ kínní yẹn normally bí AI lójó, but ẹ lè sáré fò jáde pé wọ́n gbé fake voice note president jáde ipe wọ́n gbọ́dọ̀ arrest very dark man. Now àwọn ọmọ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ president yóò máa ṣe nǹkan kan lórí ẹ̀ dì sí. Ìyàwó president ojóbìnrin wọn máa ṣe nǹkan kan. Ẹ wo nígbà ayé Jonathan tí wàhálà kan bá ṣẹlẹ̀, ìyàwó Jonathan gbé ìbò kò gbé ìbò, àwọn ọmọ Nàìjíríà máa fi ṣe yẹ̀yẹ́ kò dẹ̀ máì. Ṣé ẹ rántí èbó di Aris God o? Ẹ rántí pé ìyàwó Jonathan ló sọ òyìnbó yẹn di Aris God o? Ṣé ẹ pé nínú pé wọ́n ní kò mọ ìbò sọ òun náà lè bó yẹn, but ó tiẹ̀ mọ ìbò sọ kò mọ̀ sọ, ó sì máa sọ. Ìyàwó Jonathan ò ní dákẹ́. First lady Nàìjíríà náà, ẹ̀yin náà rí gbogbo àwọn ìjínigbé bí wọ́n ṣe ń jí àwọn ọmọ ọlọ́mọ gbé káàkiri ẹ̀ẹ́dẹ̀. Gbogbo yín ẹ̀dẹ̀ ń ṣe nǹkan míì lọ bígbà tó jẹ́ pé tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Tẹ́ bá ti fi write up síta pé kẹ́nìkan kan má bínú ẹ sọ́rí o, ẹ bá wọn kẹ́dùn o, ó tán síbẹ̀ nìyẹn. Wọ́n níjọba mọ̀ nípa bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé. Sọ̀rọ̀ yẹn ò fẹ́ máa jọ bẹ́ẹ̀ báyìí. Wọ́n bi president wa léèrè ọ̀rọ̀ nígbà tí wọ́n lọ kírun ọdún Iléyá. Ẹgbọ́n nǹkan tí wọ́n bi president, ẹgbọ́n nǹkan tí president fi ń dá wọn lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wá bẹ̀rẹ̀ sí ní sọ. Wọ́n ní voice note tí wọ́n fẹ̀sùn kan very dark man pé òun ló gbé jáde nípa president yẹn. Ní tí wọ́n sọ nínú ẹ̀ nípa insecurity, ìdáhùn tí president fúnra wọn fáwọn èèyàn ní yídì ó ti ń jọra wọn according to báwọn èèyàn ṣe ń sọ. Bí wọ́n ṣe jí àwọn ọmọ gbé l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n gé orí tíṣà àtọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mìíràn tí ń jí àwọn èèyàn gbé. A kàn gbọ́ pé president ti gba yín kẹ́dùn pé àníṣe irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ àdẹ̀tàn síbẹ̀. Ìgbésẹ̀ wo ni Mr. Bayo Onanuga gbé lórí àwọn ọmọ tó jí gbé l'Ógbómọ̀ṣọ́? Ibẹ̀ làwọn ọmọ yẹn ti sọdún Iléyá. Gbogbo nǹkan tójú wọn ń rí níbẹ̀ kò sẹ́ni tó mọ̀, bóyá wọ́n tiẹ̀ ti pa wọ́n kò sẹ́ni tó mọ̀. Mr. Bayo Onanuga ò lè jáde pé àwọn bandits tó kó àwọn ọmọ yẹn o, wọ́n gbọ́dọ̀ fi ojú wọn kán gbé wọn lọ sílé ẹjọ́ kán jẹ́ kán face law. Àti president àtàwọn tó ń bá wọn ṣiṣẹ́, ibi tá a bá ti gbọ́mọ pé wọ́n jí àwọn èèyàn gbé, ibẹ̀ náà ló tán sí. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn? Wọ́n wá ní voice president kan jáde, very dark man ló gbé jáde ní o, fake account ló gbé jáde ní o, voice yẹn rí lo kò rí lo. Ẹ má jẹ́ ká tanra wa. Orí tí president ní òun làwọn ọmọ tán wà nínú igbó yẹn náà ní o. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé àwọn kówó dání. Tá a bá ní ká kó owó ọwọ́ president kúrò, normal person làwọn náà. Kò wá sí nǹkan tó lè ṣẹlẹ̀ tẹ́ máa wá sọ pé àwọn ọmọ yẹn etí bóyá wọn ṣe pàtàkì bí president. Bí wọ́n ṣe bí president, òun náà làwọn òbí àwọn ọmọ yẹn náà bí wọn. Òun náà fi máa ń sọ pé bá a ṣe bẹ́rù la bọ́ ọmọ débi pé kò sí ẹrú kankan níbi kankan. Àsìkò kan ni president náà kéré bí àwọn ọmọ yẹn náà. Ṣé wọ́n ti mọ̀ pé àwọn máa di president? Mr. Bayo Onanuga àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ fún Tinubu, ẹ lè máa tẹ̀ mọ́ bàbá Tinubu létí pé everyday iṣẹ́ tó yẹ kán máa ṣe ni pé àwọn ọmọ tí wọ́n wà nínú igbó l'Ógbómọ̀ṣọ́ àti ẹ̀mọ́bi tán kó wọn sí, bóyá wọ́n ti kúrò ńbẹ̀ ni o, bóyá wọ́n ti pa wọ́n ni o, pẹ̀lú àwọn tán jí gbé ní Kwara State, pẹ̀lú àwọn tán jí gbé l'Ékìtì, àmọ́ whereabout gbogbo wọn. President àti ìyàwó wọn àti gbogbo àwọn tó jọ ń ṣe, ẹ̀yin kàn ń ṣe nǹkan míì lọ bígbà tẹ́ ẹ̀ mọ̀ tó ṣe, ẹ ti sọ̀rọ̀, ẹ ti gbàgbé ẹ̀ tí nìyẹn. Àwọn bandit tó máa múra sílẹ̀ láti lọ jẹ́ àwọn èèyàn mẹ́gbẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ àdì president, nǹkan tẹ́ ẹ ń ṣe Ọlọ́run á bi yín léèrè, because ẹ ti ń jẹ́ kí Nàìjíríà ó jọ pé lóòótọ́, ẹ ti ń jẹ́ kó jọ wípé lóòótọ́ ṣáà fẹ́ sọ pé àwọn olóṣèlú mọ̀ nípa ìjínigbé tó wáyé yẹn. Ìṣesí yín àti bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ó ti ń show wípé gbogbo olóṣèlú Nàìjíríà mọ̀ nípa àwọn bandits tó wọ́n operate yẹn.
ṣùgbọ́n tó ẹ̀yin ò bá lè dààmú olúwa á fàlẹ́ Ọlọ́run lọ́wọ́ ni olúwa á fàlẹ́ Ọlọ́run lọ́wọ́ ni gbogbo yín ò lè sọ̀rọ̀ wọ́n wá ná gbé voice president jáde ẹ wá fò jáde ẹ wá sáré sọ pé ẹ̀kan lọ́ọ́ máa gbé very dark man. òun náà ni ẹ̀yin náà ti gbọ́ tí ẹ̀yin náà ti rí yẹn ẹ wá jẹ́ kí n mú èrò àti ìwòye àwọn èèyàn tí ó tẹ̀ wá lọ́wọ́ lórí bí Alhaji Oríyọmí Hamzat bí ó ṣe sọ wípé òun ní ẹgbẹ́ Accord fà kalẹ̀ o òun ní candidate fún ipò gómìnà láti díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord Party lọ́dún 2027 nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ àwọn táwọn èèyàn ń wí ẹ jẹ́ àwọn táwọn èèyàn ń sọ. Mr. Femi David àwọn ní politics is not propaganda, politics is structure, politics is timing, politics is credibility, politics is the people's choice. Káyọ̀dé Dúrójoyè àwọn ní Baba comes with hope again, no other word again. Oyo is not doing bad, so what hope you are talking about here? Please let them arrange a debate with all of the aspirants of each party. I want to laugh o. Tolúwani Adélékè àwọn ní Oríyọmí Hamzat for governor 2027 Accord is the party ẹni ayé ń fẹ́ ni Oríyọmí. Okay. Ọláìtàn Olúwatìmílẹ́yìn àwọn ní Oríyọmí is a Gumi of Yorùbá land. Fòlí Mariam àwọn ní níbo Gumi allied we don't want. Akínjùwọ̀n Kàlẹ́và àwọn ní Oríyọmí Hamzat is a go. Ọlárẹ̀wájú Ibrahim àwọn ní you are the people's choice who is gudugudu or gudugudu. Sami directly àwọn ní does he have any link with Fulani expansionists because I don't understand the comment o. Musbau Ayinde Akinlọtán àwọn ní the Gumi of Oyo State. Ọláìtàn Ganiu àwọn ní Oríyọmí carry go, your attention is required in the power corridor, in the power house. Okay. Emmy Stephen àwọn ní I thought they say it is gudugudu who won the primary. Breakthrough àwọn ní sir I am an water abstraction developer and biogas no. Mr. Denny Ọlájù wọ́n ní I am not a Yoruba person. All I want to do is to appreciate the Yoruba people of Nigeria. I appreciate the support you people have given to me as a person and to Nigeria as a nation. I say this word of prayer for you. May this Salah holiday open your life to a lifestyle where you will forever be happy. As you welcome my gratitude, may you continue to welcome good things in your life and generations to come. I love Oríyọmí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ tiwọn nìyẹn. Peter Jaiye Ọláwọ́ní which Oyo is calling you? You want to bring Sharia law àbí? Engineer Abe Masudeen Abiodun wọ́n ní if people like this man can join politics and we stand by them with our vote wàláì Nigeria for don dey better. Oríṣiríṣi èrò àti ìwòye òun náà lẹ́gbọ́ tí a mú wá fún yín yẹn gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe fi ń ṣọwọ́ sí wa lórí bí ẹgbẹ́ Accord Party bí wọ́n ṣe padà fún Alhaji Oríyọmí Hamzat ní tíkẹ́ẹ̀tì láti díje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Kí lè ro tiyín kí ni ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà ó á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ wá jẹ́ kí n mú fídíò ọ̀rọ̀ tí mo ní Quadri Hamzat sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tó fi orílẹ̀-èdè Ghana ṣe bùgbé ọ̀rọ̀ tó sọ tí ó fi mẹ́nuba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó yá ẹ jẹ́ a jọ gbọ́.